orúkọ tèmi ni ìnílẹ̀ dákọ̀ fúnni mi gangan ṣùgbọ́n dákọ̀ tí wọ́n mọ̀ mí mọ̀ ojúlówó ọmọ Yorùbá fún ìdí kan àbí kejì ẹ má bínú bàbá wa. Ní tí mo rí mi lọ bá mi lọ́kàn jẹ́ pọ̀ Mallam ẹ̀yin torí máa ń wojú àfa Yahya gàmbàrí ń sọ tí ó yẹ kí n sọ ṣùgbọ́n ní sọ̀rọ̀ no Mallam ojú tí mo fi mọ tẹ́lẹ̀ fẹ́ kan tẹ́lẹ̀ náà ẹnìkan ọ̀dọ̀ ẹnìkan mo ti kọ́kọ́ mọ̀ yín ẹni ẹ̀ ń jẹ́ Abdulrasheed ní Lagos Island wọ́n pe ẹnìkan ní àbáfà Alhaji Bari wọ́n sì pè mí níjẹta tí mi ìgbé kọ́ wọn bọ̀ ìmọ̀ nǹkan tán pè mí fún àwọn náà jẹ́ kí n kọ́kọ́ mọ̀ dáadáa nípa yín dáadáa yẹn làwọn sọ̀rọ̀ lé lórí ìgbà kẹtẹ tó wá sí wò tẹ wá sí program ní wò mo kàn wá program yẹn àwọn tó jẹ́ security àwọn afa wa tó jẹ́ Islamic security wọ́n wà ń bẹ̀ so mo dẹ̀ wà ń bẹ̀ ń gbà yẹn àjọ wà ń bẹ̀ àti gbà yẹn láti rí dáadáa látọ́ yẹn tó bá jiyàn dáadáa ni ó mọ̀ rí ó sì mọ̀ sọ dáadáa àkíyèsí kan mo kàn fẹ́ pé àfa Yahya gàmbàrí sí social media tẹ́ ń wò yẹn comment section wọ́n bá yẹn jẹ́ ń bẹ̀ ayé yín ṣe ẹ̀yin lẹ́wà mú tó wá wù yín sáyé yín fẹ́ bàjẹ́ ni àbáyé yín fẹ́ dá àwọn kan wà tẹ́ pé wọ́n wá láti tàn yín lórí ọ̀rọ̀ ọba olúwo tilẹ̀ wo nǹkan ra brief díẹ̀ ń bẹ kẹ́ ẹ lè bá mẹ́kọ̀ọ́ ń bẹ ọmọ ìyá mi tí wọ́n jókòó yìí wọ́n mọ tójú mi rí gbogbo aṣọ káàsá lòrùn o wàláyé tàláyé fún mọ́bí láì mọ́ tójú mi rí mọ́mọ́ tó pè mí ti ń pọ̀fọ̀ lórí fóònù bẹ́ẹ̀ ni so kí mo fẹ́ kí lọ́mọ ẹni pé òdodo tẹ ẹ bá tẹ lódodo ẹ lé ní problem. Imam Ògbómọ̀ṣọ́ ojú ọmọ Yorùbá yẹn sọ ọmọ Ògbómọ̀ṣọ́ gbó ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ kì í ṣe ọ̀rọ̀ pé Ògbómọ̀ṣọ́ nìkan international issue ni ọ̀rọ̀ Imam Ògbómọ̀ṣọ́ tá a bá dẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Islam generally tẹ bá ti rọrọ̀ Islam bí kan ẹ tẹnu bọ̀ ni ẹ lè dúró bí kan ẹ ti fi kọ́ àwa nù baba Grand Mufti of Yorùbá land Sheikh Daoud murọ́mọlá asan kọ́lọ́ jẹ́ kẹ́mi ogun ọ̀dọ̀ àwọn tá ibi tá a wà nìyẹn ibi tí wọ́n bá sì wà làwa máa wà kódà ó lè jẹ́ pé ẹ mọ̀ sódodo máa ṣe pé ẹnìkan lẹ́dà dúró tí ó gbó àwọn tó yí yín kábàáyé tí wọn ò ní rí náà rí òdodo tẹ́ ń sọ yẹn kò sí ní tó kàn yín pẹ̀lú anybody tó bá jẹ́ pé tó wó ni wallahi tallahi thumma billahi yín ti sọ̀rọ̀ against Islam wọ́n ti pè mí sí conference call gbangba mo ti ń sọ yìí láwọn kan wọ́n pè mí sí conference call afa Usman wọ́n mọ̀ sí wọ́n pè mí sí conference call pé yẹn ọmọ yàtọ̀ kò sí wọn mọ̀ sí ń bẹ́ tí ń gbé last week àti wọ́n mọ̀ gbọ́ olúwo yẹn tó bá lè ṣe báyìí ayé rẹ̀ ó yí padà kí ni yí padà ń bẹ́ tẹ́ bá fún mi lówó lónìí tí mo gbà tí mo kú ní ṣe bẹ́ẹ̀ nìkan ní ṣe TikTok lọ́wọ́ tó ti mú kí ni yóò tó ti ṣe gbẹ ó sì kú bẹ́ẹ̀ kí ló fẹ́ sọ fọ́lọ́hún. so nítorí kí n sọ lé ni pé ẹ máa ń ṣe àwọn kankan tó yẹ pé inú tọ́ba yẹn tí wọ́n jẹ́ mùsùlùmí kí tọ́ba rí yín mọ́ fọ́lọ́hún búra yóò fẹ́ lè bẹ̀ orí yín dànù. ẹ sì máa tako ẹ̀sìn ẹ sì máa tako àwọn tó pé ìmọ̀lẹ́sìn ni wọ́n ti ń tẹ́ ẹ ṣe yìí ń tẹ́ pé ó lè pa odidi dáwà for the past many years ń tọ́ba ẹgbẹ́ kí ni bá sọ sí ìdí ni ẹ wo àwọn kan wà tẹ́ pé ẹ wo wọn ẹ wo foundation tó wà nílẹ̀ àwọn kan wà tẹ́ pé ẹ̀sìn yóò bọ̀ lọ wọn látòrí ẹ̀ àwọn aronújura wa lọ aronújura nákàlẹ́ bí ìgbọ́rí mo ṣe ń gbọ́ mo tún hẹ̀ tí yín sí tẹ́ Mallam tẹ́ ìwé tẹ́ ọlọ́run ní jẹ́ kí ìrọ̀ta jọ lórí tó wáyé pé kí ní yẹn succeed ẹ bà nǹkan jẹ́ gan ọmọ kan wà Mondo State ní Yusuf ọ̀rọ̀ Mallam lọ gbọ́ ó dẹ̀ di Muslim ọmọ tá à ń sọ yìí wọ́n lé kúrò nítorí ẹ̀ àjọ gbé èbúté ìròyìn brother Abdulrasheed tí mo sọ yẹn àní ẹgbàá ọmọ ẹ sọ́dọ̀ ní wọ́n fi síbi iṣẹ́ ní wọ́n fún lóúnjẹ ní wọ́n fún kẹ́ni kan máa sọ fún wa pé ẹ̀sìn ò ní ìtumọ̀ kankan ẹ má gbẹ̀sìn lè rí ẹ má jẹ́ wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn fún yín á sọ fún yín bẹ́ẹ̀ àwa ti mọ̀ ti pẹ́ pé ẹ̀sìn ló ń control everything ẹ má jẹ́ wọ́n tàn yín o àwọn tẹ́ ẹ̀sìn wò tí wọ́n kóra wọn jọ ọmọ fọlọ́ọ̀sẹ̀lẹ́rì wọ́n ń ta ẹ̀sìn wọn torí tí wọ́n jẹ tí ì bá ṣe bẹ́ẹ̀ wo àbá kan tí mo búra múramù ní ọ̀nà ibìkan bẹ̀ òní ìlú kan bẹ̀ tí ọmọ dún bígbà tí kòkò bá ń dún báyìí kìnní kan tẹ́pẹ́ tán ni ọmọ sọ kọ́sọ́ ara anabiri kọ́sọ́rọ́ àìkúrán rẹ̀ kọ́ mọ sọ pé nǹkan mẹ́ta kan tó bá yẹ pé yẹn la fẹ́ wò ẹ sá mọ̀ mi dáadáa tó bá yẹ pé ẹ mọ̀ pé ọ̀rọ̀ wọ̀ tó yẹ kí n sọ bọ̀ ọ̀rọ̀ kò tún sọ̀rọ̀ bí báyà mọ̀ sọ létà tó bá yẹ pé yẹn la fẹ́ wò tẹ́pẹ́ fẹ́ wò yẹn dáadáa wàláì kò yẹ ká mọ gbọ́ àwọn Mallam Yussuf Yorùbá pẹ̀lú tá a ti yẹ mọ́ gbọ́ pé olúwo kínní kan igbá o kò bá a sásùn kò yẹ ká mọ gbọ́ ṣùgbọ́n síbẹ̀ náà kí la ń lọ táàrọ̀ kọ láti bí síbẹ̀ hàn ọ̀tán náà nù ntọ́ bá kú yín kú gbogbo ń tẹ́sí tó yẹ pé gbé lọ bẹ́ẹ̀ tẹ́ pé
ìmọ̀lẹ́ ẹ̀sìn tó wá ìmọ̀lẹ́ ọlọ́run tó wá tán sí lẹ́gbẹ̀ẹ́ fẹ́ tọrọ àforíjì nìsín tẹ́ bá kú bẹ́ẹ̀ kílẹ̀ fẹ́ sọ fọlọ́run. èmi kàn fẹ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọgbà Mallam mo ń sọ reality mo ń sọ o èmi ọgbà o reason ni pé tí wọ́n bá kú òbí bọ́n ṣe wọ́n tún gba àwọn ìpè kan wọ́n gba àwọn mẹ́sẹ̀gì kan from both sides bó sọ́mọ́ sí wa yìí àfọ̀ ò lè jà mí yàn yes nínú ọ̀rọ̀ yín ojú yín mo ti ń sọ mi sọ́lẹ̀ mi ìdìfẹ́ mi gbé mo sọ́lẹ̀ yín àwọn tó jẹ́ lẹ́bọn ríìchì wọ́n ríìchì àwa yìí náà pé ojúlówó ọmọ Yorùbá ní ọ̀nà promote ìyá wa ìyá yín wo ẹ mọ bí mo wà ẹ sì mọ bí tí mo belong sí so wọ́n gba àwọn ìpè kan wọ́n gba àwọn mẹ́sẹ̀gì kan tẹ bá jẹ́ kí mẹ́sẹ̀gì ẹ̀tàn jẹ́ yẹn tó bá tún yí ẹ̀mí padà lórí ìgbà tẹ wá tẹ ti apologize tẹ fẹ́ túbá tán yányán second chance lélẹ̀ yìí o tẹ bá lose second chance. ní oríṣi láti rí wọ́n tẹ̀lé kínní mọ́ sí gbá mọ́ sí kò mọ́ kò tún wọn kan lára wa o ẹ yí ọkàn yín padà bẹ́ẹ̀ ṣe yí ẹ jẹ́ kó délẹ̀ bẹ́ẹ̀ ẹ mẹ́sẹ̀gì tẹ bá gbẹ mọ́jú kódà wọ́n yìí láwọn fún yín lówó páwọn gbé yín travel out tí wọ́n gbé yín lọ láti di ọdún tí wọ́n ti ń tàn yín ọmọ ìyá mi kan sọ pé wọ́n ní wọ́n ti fi tàn yín àgàmbàrí ni pé wọ́n gbé kó ní torí wọ́n gbé kó ní Nàìjíríà wọ́n fẹ́ mú lọ sí US ṣé wọ́n mú yín lọ US èyàn ò lè wá ń di àbòsí láyé wàláhì kọ̀ọ̀gá bẹ́ẹ̀ sì ń wò mí wàláhì àgbẹ̀ ni mí wàláhì àgbẹ̀ ni ọmọ ìyá mi mọ̀ dáadáa tábà lọ́ọ̀tà fẹ́ sọ àfa òsùnmọ̀ ẹ̀mọ́ bínú mo iṣẹ́ lóko lọ́wọ́ wàláhì ọmọ Àmọ̀tẹ́kùn mo iṣẹ́ lóko lọ́wọ́ so mo inú gbó ẹ̀wù ọwọ́ mi kékeré akíní rí mo ṣe àgbẹ̀ ni mí ẹni tó bá jí àgbẹ̀ kódà kẹ́ ẹ níjì gbẹ̀nìkì orí olówó sẹ́ńtọ́ orí olówó tó àwọn yẹn ọ̀gá mi ni mo bá wọn ṣe rí wọ́n máa ń pọ́n spray àbọ̀nsẹ̀ jẹ́ sẹ́nitọ̀ yẹn so àgbẹ̀ ni mí àgbẹ̀ tí mo á jẹ́ yẹn tí mo ṣe ń fọ́n ṣe wàhálà kọ́ gba òdodo ẹnu mi kódà àwọn kan láyà ayé nìkan ní ọ lọ Australia á mú ọ lọ síbi kan ní gbogbo bí tẹ́ mú mi lọ tọ́lọ́wọ́n bá mú mi lọ bẹ̀ ń lé lọ ẹ di Australia yín mú ibi mọ wà iná yín ńlá ń bẹ pẹ̀lú ògo lọ́wọ́ lọ́wọ́ àfáyà gàmbàrí ẹ dákun ẹ jẹ́ lé ọmọ bẹ́ẹ̀ ẹ gbà kọ́kọ́ tẹ́ bá gbẹ mọ́jọ ìṣẹ́lẹ̀ ara yín o